ohùn Olúwa sí Sunday Igboho, olóyè Sunday Igboho. Ohùn Olúwa ó kọ sí yín lónìí. Inú mi dùn púpọ̀ nígbà tí mo gbọ́ pé wọ́n rìlíìsì yín. A kú bí ojú ọjọ́ ṣe rí. Àti ti gbé wá o, àti ti gbé wá gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ wá gbọ́ ohùn Olúwa sí olóyè Májàsọ́lá Ìgbòho. Nínú àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ, èmi náà ti ro méjì mẹ́ta nínú ọ̀rọ̀ wọ̀nyí. Òun ló mú mi tí mo fi gbé fọ́nrán yìí. Bí ó ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ Olúwa sọ pé Olúwa ló rán mi, èmi ò kí ń fẹ́, àbí Olúwa bá mi sọ̀rọ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí èmi ò ṣe bẹ́ẹ̀ fi taratara ń gbàgbọ́. Ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ, mo rò pé ó sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ó dẹ̀ ti sọ nínú àwọn ọ̀rọ̀ tí mo ti ní èròǹgbà, tí mo ti ní lọ́kàn ní àtàrí orí àwọn èèyàn lóríṣiríṣi tó wá ń físìtì olóyè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ojú ayé ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni eye service tó òyìnbó ń pè ní eye service, òun lọ̀pọ̀lọpọ̀ ń ṣe. Èyí tó jẹ́ èkejì bí rẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ pé kí olóyè Ìgbòho kó gbé ọ̀rọ̀ Yorùbá Nation sílẹ̀, ẹ súnmọ́ bí o kẹ́ wá gbọ́ ohùn, ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí. Èmi mọ̀ pé olóyè ò ní ṣe bẹ́ẹ̀, ó dá mi lójú, torí mo sọ ní last time nínú fídíò tí bàbá Ládò ṣe tó gbé ohùn síta. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ, òun náà wá followers ni òun ló fi múrú mọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wá. Àmọ̀ràn ẹ dá bàbá Ládò, àmọ̀ràn ẹ dá ṣùgbọ́n kò ṣe ń tẹ̀lé ni. Àmọ̀ràn ẹ dá ṣùgbọ́n kò ṣe ń tẹ̀lé ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá Nation ó gbé àwọn èèyàn ti mọ olóyè Ìgbòho tẹ́lẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó wọ Yorùbá Nation ní gbogbo àgbáyé mọ olóyè Ìgbòho. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, olóyè ti join Yorùbá Nation kémi tó mọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ, títí mi ni mo sọ yẹn. I don't know about you. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ náà. Ẹ ṣeun. Òun náà nìyẹn. Yorùbá Nation ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa tẹ̀lé olóyè. Àwọn olóyè ní sàbẹ́ lóríṣiríṣi. Ọ̀pọ̀ èèyàn ló ń gba ti olóyè lọ́tùn lósì. Nítorí olóyè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe join Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ, bàbá Tinubu ṣì ń bọ̀. Òun ni mo ṣe ń sọ fún àwọn ènìyàn mi tájọjọ jẹ́ mídíà. Tẹ́ bá ti rí èèyàn ẹ máa pariwo ti di olóṣèlú. Ẹ lọ fọpọlọ ṣe é. A lè dá nìkan ṣe kíní, a need wọn. A need àwọn people wọ̀nyí. Bẹ́ẹ̀ ni mo sọ. We need these people. We need these people on this journey. Kì í ṣe nǹkan táwa nìkan lè dá ṣe. Ẹ jẹ́ ká yé máa tanra wa jẹ. Ẹ jẹ́ ká yé máa tanra wa jẹ. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ gbà tá ò gbà. Ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ jẹ́ ká fọpọlọ sí. Ẹ fi olóyè sílẹ̀. Olóyè mọ̀ nǹkan tó ń ṣe. Tẹ́ bá rí olóyè pẹ̀lú gómìnà kankan, ẹ má pariwo, ẹ ṣáà dákẹ́. Olódùmarè ti mọ gbogbo bí ọ̀nà yìí ṣe fẹ́ ṣe. Àwọn oríṣiríṣi àwọn ẹni Ọlọ́run, àwọn pásọ̀ lóríṣiríṣi, àwọn wòlíì, gbogbo wọn náà ló ń sọ tiwọn pé Yorùbá Nation yẹn á bọ̀ sí. Ẹ jẹ́ àwa tá a ń ṣe, ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ jẹ́ ká fi sùúrù sí. Ẹ jẹ́ ká fi sùúrù tẹ́ra wa lọ́rùn. Ẹ̀yin ènìyàn mi kò ju báyìí náà lọ o. Ṣé mọ̀ pé lóní mọ́bẹ́ báyìí náà lára ṣe máa ń gbé wá fún yín lọ́kọ̀ọ̀kan yìí nítorí àǹfààní àwọn tó wà nìkan lè máa wò because of their data. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ̀yin náà ẹ drop ìmọ̀ràn yìí, èròǹgbà yín. Ẹ bá wa tẹ̀ sí comment section. Sí Sunday Igboho, olóyè Sunday Igboho. Ohùn Olúwa ó kọ sí yín lónìí. Inú mi dùn púpọ̀ nígbà tí mo gbọ́ pé wọ́n rìlíìsì yín. Tó gbé wanted kúrò. Àdúrà wa ló gbà lẹ́yìn lórí.
torí àwa náà gbàdúrà pé kí Olúwa kó ṣọ̀nà yín ní rere. Torí tí n bá rí àwọn akọni nínú ayé tó lè kojú ogun ní ẹsẹ̀ kò gbèjì, ní ìkóríta ojú ọlọ́mọ òtó, nígbà tí àwọn akọni pẹ́pẹ̀pẹ́ ń sá sẹ́yìn, inú mi á máa dùn, ẹ̀mí inú mi á máa dìde, torí pé èmi náà akọni lèmi náà. Bẹ́ẹ̀ ni nínú ayé mo wà unfortunate láti lè rí the law. Vision tí mo ní láyé ni pé mo fẹ́ máa gbógun ti àwọn tí wọ́n fi ìwà agbára hàn ayé, àwọn oníwà agbára. That is why tí mo fi lọ darapọ̀ mọ́ àwọn human rights, so that kí n lè rí opportunity yẹn, kí n lè máa lò ó láti bẹ̀. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn, mo kórìíra ìwà agbára gan, kéèyàn fi agbára kó máa fi tẹ àwọn tálákà mọ́lẹ̀ àbí àwọn tí ò lágbára. So inú mi máa ń dùn gan tí kì í bá ṣe iṣẹ́ ìyìn rere tí a gbé dání, tó yẹ pé ó ń ká wa lọ́wọ́ kò díẹ̀díẹ̀. Irú àwọn nǹkan tó yẹ kí mo ṣe, tó bá sọ pé èèyàn ò kì í bẹ̀rù lójú ogun, èmi náà mi ò kéré inú ayé nípa kéèyàn fi ìgboyà sọ̀rọ̀, nípa pé kéèyàn dúró lójú ogun ní ìkóríta. Ṣùgbọ́n ìyìn rere tá a gbé dání ó ń ká wa lọ́wọ́ kò díẹ̀díẹ̀. Inú mi dùn púpọ̀ bí Ọlọ́run ṣe ṣe ọ̀nà yín ní rere, tó dẹ̀ release yín, tí wọ́n gbé wanted kúrò, tí gbogbo nǹkan dẹ̀ ń lọ smoothly. Ṣùgbọ́n ohùn Olúwa ni eléyìí, tó bá wù yín ẹ gbọ́, ó dẹ̀ wù mí kẹ́ ẹ dẹ̀ tún gbà. Ohùn Olúwa ni eléyìí. Olúwa ní kí n sọ fún yín wípé ìran tí ẹ gbé dání tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, Olúwa ní orí ẹ̀ ló ń wà. Kẹ́ ẹ tẹ̀síwájú, kẹ́ ẹ má jẹ́ kí òmìnira, torí pé wọ́n yọ yín, kẹ́ ẹ má gbé kúrò, àbí kí ìfojúsùn yẹn tẹ́ ẹ níyẹn kẹ́ ẹ má jẹ́ ó bọ́ sọnù, torí pé àwọn olóṣèlú wọ́n gbìyànjú láti pa yín lẹ́nu mọ́, láti lè gbé ìran yẹn kúrò. Olúwa sọ fún mi pé Yorùbá nation ló sì dúró lé lórí. Kódà President Tinubu gan Yorùbá nation náà sì ń padà bọ̀ wá bá. Bẹ́ẹ̀ ni mo sọ fún Olúwa, ló sọ bẹ́ẹ̀ fún mi. So ibi tí Ọlọ́run fi ojú sí nìyẹn. Tí a bá ti lè pa yín lẹ́nu mọ́, tí ẹ wá fàyè gba àwọn olóṣèlú kan máa lò yín fún àwọn pátì wọn, kan máa gbówó fún yín, kan máa lò yín, ẹ ti sọ ìran yẹn nù. Yóò sì fa ìyà fún yín nígbà tó bá yá. Ohùn Olúwa ni o, ohùn Olúwa ni o, ohùn Olúwa ni o. Torí pé Ọlọ́run nìkan ni arínúróde, olùmọ̀ràn ọkàn. Òun ló mọ ìkọ̀kọ̀, ló mọ gbangba. Ohun tó fi rán mi láàárọ̀ yìí ni mo sọ fún yín yẹn. Bí mo ṣe gbàdúrà tán lórí ilẹ̀ àánú, ó ní kí n bá òun pàdé lórí ilẹ̀ àánú ní 7 mo dẹ̀ lọ. Mo wọlé, Olúwa bẹ̀ sí bá mi sọ̀rọ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọ̀rọ̀ Sunday Igboho, ọ̀rọ̀ yín ti bọ́ sí, ṣùgbọ́n ohun tí Olúwa sọ ni pé ẹ gbọ́dọ̀ sọ ìfojúsùn yẹn nù. Ibẹ̀ ni Olúwa sàbálẹ̀ tó dúró lé lórí. Tí ẹ bá sọ̀rọ̀ nípa Yorùbá nation mọ́, Yorùbá nation yẹn yóò wáyé o, ṣùgbọ́n kò ní sí ọlá fún yín mọ́. Mo sọ fún yín pé Olúwa sọ fún mi pé President Tinubu sì ń padà bọ̀ fún Yorùbá nation, torí pé àwọn Haúsá yóò fọ̀bẹ̀yìn jẹ wọ́n níṣu. Bẹ́ẹ̀ ni ìgbà yẹn ni wọ́n tó mọ̀ pé ilé tó lọ. Ẹ wo, ẹ má fàyè gba ẹnikẹ́ni, èèyàn kéèyàn olóṣèlú kan láti fà yín mọ́ra, bóyá ibìkan lẹ fẹ́ belong sí. Ohun tí Ọlọ́run ní fún yín ó mà ju ohun tó wà ńlẹ̀ lọ. Ibi tẹ́ ẹ ṣe ń lọ, ibi tó dẹ̀ ṣe ga ni o. Ẹ tí ì débi tẹ́ ẹ ń lọ o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè fàyè gba kí àwọn olóṣèlú kí wọ́n sọ ìfojúsùn yín nù, oh my God, kí wọ́n sọ ìfojúsùn yín nù lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn, ó tán nìyẹn. Ohun tí Olúwa ní kí n sọ fún yín nìyẹn. Èmi Ọlọ́run wòlíì Akẹ́jù ló sọ bẹ́ẹ̀. A sọ̀rọ̀ ṣẹ́ òsì ní sọ̀rọ̀ dànù. Iṣẹ́ tí Olúwa fi rán mi ni láàárọ̀ yìí pé kí n sọ fún ayé, kí n sọ fún Sunday Igboho. Gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní, ẹ share ẹ̀ dọ́dọ̀ wọn, kó dọ́dọ̀ Sunday Igboho. Iṣẹ́ tí Olúwa fi rán mi ni pé ó gbọ́dọ̀ dúró lórí Yorùbá nation yẹn. Kò dẹ̀ sí tí ó ṣẹlẹ̀, kò sí èmi kan, wọ́n lè máa sọ fún yín, kán máa fún yín nímọ̀ràn pé lọ forí ẹ pamọ́, lọ ṣe kíní kan. Kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Dúró, tó bá ti dúró, akọni máa ń dúró títí di ìkóríta àṣeyọrí ni. Akọni máa ń dúró. Ẹni tí ó gba ìlú là
ó ní láti fara dí àwọn kankan, yóò jìyà. Nígbà tó bá jìyà tán, lẹ́yìn ògo ló máa ń tẹ̀lé. Jẹ́ kí n sọ fún yín, ẹ tí ì dé Canaan land yẹn o. Tẹ́ bá rò pé ẹ ti débẹ̀, ayé ń wárí fún yín, wọ́n ń pọ̀ nílé yín, àwọn tó fẹ́ yín àtàwọn tí ò fẹ́ yín, gbogbo wọn ló ń wá báyìí tí wọ́n sojú ayé, àtàwọn tó ti tàbùkù lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, gbogbo wọn ló ń wá sí àwọn ọ̀tá. Ṣùgbọ́n Olúwa ní sọ fún yín wípé ẹ tí ì dé Canaan land, proceed. Ẹ fẹ́ dé ibi àṣeyọrí yẹn. Ibi àṣeyọrí yẹn gan ni kànga tí kì í kan omi ibẹ̀ lórúkọ yín ò ti ní parẹ́ mọ́. Ẹ gbọ́ sà, tí ẹ bá tẹ̀síwájú, tí ẹ wá gbé ìran Yorùbá nation, Olúwa sọ fún mi pé kò ní sí ọlá lọ́jọ́ iwájú fún yín. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Bí wọ́n ṣe fẹ́ràn yín nísìnyí, hatred yẹn yóò wá pọ̀ ju bí wọ́n ṣe fẹ́ràn yín lọ. Ẹ lọ kọ sílẹ̀ kẹ́ni Ọlọ́run wòlíì Akẹ́jù sọ̀rọ̀. Ohun tí Olúwa rán mi ni mo sọ yẹn. Hatred tí ayé wà nísìnyí yóò wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ, ju bí wọ́n ṣe fẹ́ràn yín lọ sí. Ṣé ọ̀pá ayé fẹ́ràn yín sí? Ẹ tí ì dé Canaan land, ìfojúsùn Yorùbá nation yẹn tẹ̀síwájú. Olúwa sọ fún mi pé òun wà ń bẹ̀. Òun ó dẹ̀ gba ilẹ̀ Yorùbá, òun ó gbà fún wa. Bẹ́ẹ̀ ni Olúwa wí o. Iṣẹ́ tó Olúwa rán mi ni mo jẹ́ yẹn. Ó kù sọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní, ẹ bá share lọ́dọ̀ Sunday Igboho. Ó tó Olúwa rán mi ni. Olódùmarè ló sì sọ bẹ́ẹ̀, kò sí ní ṣe aláìṣẹ. Bẹ́ẹ̀ ni, mo rántí tí bá lè sọ àsọtẹ́lẹ̀ bí Fáyẹmí ó di gómìnà lẹ́kìtì tó dẹ̀dà. Tí bá lè sọ àsọtẹ́lẹ̀ bí Fáyọ̀ ṣe kó lọ prepare, tí mo sọ fún ara, I told Fáyẹmí Ládó Èkìtì pé ó máa di gómìnà tó dẹ̀dà. Tí mo sọ fún Fáyọ̀ ṣe pé kó lọ múra, you are the next governor lẹ́kìtì tó dẹ̀ sọ bẹ́ẹ̀, tó dẹ̀ débẹ̀, kò sí tí ó lè ṣẹlẹ̀. Tí bá lè sọ ti Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ state, ó máa ṣẹlẹ̀. Ohun Olúwa ni, báyìí lolúwa wí. Ẹni tó bá ti tí Ọlọ́run ọba ti wí, tó ọba ti wí, ìyà ló bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ohun tó Olúwa rán mi nìyẹn. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share lọ́dọ̀ Sunday Igboho. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Sunday Igboho láyé, ẹ bá wa share lọ́dọ̀ wọn. Wọn ò tí ì dé èbúté yíyanjú yẹn. Wọn ò tí ì dé bí àṣeyọrí yẹn. Ibi tí Ọlọ́run sì mọ́mọ́ èèyàn lọ, ó sì jìnnà ju báyìí lọ. Àkókò ìsinmi kọ́ leléyìí. Tẹ̀síwájú lórí Yorùbá nation. Mo mọ̀ pé wọ́n fẹ́ gbé ojú yín kúrò ńbẹ̀. Kán pa yín lẹ́nu mọ́, kán wá fà yín mọ́ra. Oh my God. Àlàáfíà ni fún yín. Orúkọ mi ni wòlíì Akẹ́jù Emmanuel láti CAC Orí Òkè Òmìnira. If you want, tó bá fẹ́ confirm, you want to confirm more, and I will tell you, máa pe nọ́mbà mi síta 08139339707 +2348139339707. God bless you in Jesus' name.